ìlú Ìbàdàn ní wòlíì Adé-Ọ ń lọ lójijì ní ẹni àmì òróró yìí níjàmbá mọ́tò bó ṣe dẹni tí kò lè rìn mọ́ nìyẹn o. Apá kan, ẹsẹ̀ kan, ọrùn kan, bẹ́ẹ̀ ni ẹ̀yìn ẹ̀ pàápàá náà faragbá nínú ìṣẹ̀lẹ̀ ọ̀hún bó ṣe di pé ọkùnrin arẹwà ńlá yìí kò lè dìde mọ́ o tó sì wà lórí akẹ́tì àìsàn yìí láti bí ọdún mẹ́ta sẹ́yìn. Ǹjẹ́ kí ni ọ̀nà àbáyọ sí ìdààmú ayé tó bá wòlíì yìí? Kí ni láńlọ́ọ̀dù tó ń gbélé ẹ̀ lọ́gọ́ta nípìnlẹ̀ Èkó sọ lọ́jọ́ tí ìdààmú dé bá? Báwo gan làwọn alábàágbé ẹ̀ ṣe ń ṣe sí ọkùnrin yìí àti mọ̀lẹ́bí ẹ̀? Wọ́n mà ní Adé-Ọ sì lè fẹsẹ̀ méjèèjì rìn padà tí ẹ̀yìn tó ti dágbọ́n yóò jiná tí gbogbo ara ẹ̀ tó ti kú tàìta yóò sọjí padà tí wòlíì yóò fi ẹsẹ̀ méjèèjì rìn. Ìpèdè for better for worse lọ́jọ́ tí ìdààmú ayé dé bá ọkùnrin yìí, kí ni ìyàwó ẹ̀ ṣe? Kí sì ni ìkìlọ̀ tí ọ̀kan lára àwọn ìbejì ẹ̀ tí kò ju ọmọ oṣù méje lọ́kì bàbá ẹ̀ lọ́jọ́ tí ó kó àgbákò yìí? Nǹkan ń bẹ o, mẹ́wàá ń ṣẹlẹ̀ nílé dúníyàn, ẹ máa bá wa ká lọ. nígbà tí mo lọ ọjọ́ yẹn ọmọ mi ìkan nínú ìbejì èyí kọ́ ìdè yẹn ó dẹsẹ̀ mi mú ń ké kò fẹ́ kí n lọ èmi ò mọ̀ èmi wá ń bínú sí pé kéwòn ló ń ké yìí ìyá ẹ̀ wá ní ìkéde lè ní sáyẹn mo ní irọ́ kó jẹ́ kí n máa lọ. obìnrin sọ bẹ́ẹ̀ yọ náà. mo ní kó jẹ́ kí n máa lọ pé àti jẹ́ àti mú náà ni mò ń bá lọ tójọ́ tá à ń sọ èmi nípa rọ kò sí 1,000 naira lókù kò sí kankan lé àti jẹ́ àti mú náà ni mò ń bá lọ lọ́jọ́ náà pé ilé náà lè ti kú. ilé náà mo ti kúrò Ọlọ́run nínú mi o bí àtọ́ náà ni ò jẹ́ kí n kú o pé tí wọn náà ni mò ń bá lọ pé tí n bá dé pé màá rí èlò kan mú dé tí n bá ti dé láti ibi tí mò ń lọ yìí mo kàgbákò accident ìjọ náà lọ. òfin Ọlọ́run ni àti wípé ọ̀rọ̀ táyàn a máa ń sọ nígbà tá a bá fẹ́ ṣèyàwó yẹn tí kò bá ṣẹlẹ̀ séèyàn ni onímọ̀ wípé for real ẹ̀ wà. Allah Akbar. tí a máa ń sọ wípé for better for worse. So nígbà tó jẹ́ wípé nígbà tí mo máa fẹ́ wọn bẹ́ẹ̀ kọ́ ni wọ́n ṣe rí. Ìgbàgbọ́ mi ni wípé arẹwà ọkùnrin lẹ fẹ́ o abirọ ni bẹ́ẹ̀ni sà arẹwà ọkùnrin lẹ fẹ́ wàláì. bẹ́ẹ̀ni sà so mo wá ti mọ̀ wípé torí tó wá ṣẹlẹ̀ mi ò gbọ́dọ̀ sá torí. a kú ojúmọ́ a kú ojúmọ́ a kú ojúmọ́mọ́ ní gbogbo ibi tí ẹ bá ti láǹfààní láti máa wo tẹlifíṣàn Alóore fún gbogbo ọmọ Yorùbá nílé Prophet Evangelist Adé-Ọ ni a wà lónìí níbi tí wọn á ti máa sọ nípa ìtàn ìgbésí ayé wọn, ìrírí ayé wọn, bí wọ́n ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́, ibi tí wọ́n lọ kó tó di pé bóyá ohun tó ṣẹlẹ̀ sí wọn ìṣẹ̀lẹ̀ sí wọn tí wọ́n fi bára wọn ní ipò tí wọ́n wà lénìí láti nǹkan bíi ọdún mẹ́ta ó lé àti jẹ àti mú àti ìrètí tí wọ́n tún ní láti fẹsẹ̀ méjèèjì rìn pa láti dìde nàró táwọn náà tí wọ́n lè máa bá iṣẹ́ ìránṣẹ́ wọn tẹ̀síwájú. Ẹnu oníkànlá àti gbọ́pọ̀ wọn ẹ jẹ́ kí a lọ sọ́dọ̀ bàbá wa Evangelist Adé-Ọ JP láti mọ ohun tí ó ṣẹlẹ̀ gan-an. Bàbá ẹ kú kalẹ̀ ẹ káàárọ̀. ẹ káàárọ̀. Orúkọ ilé ẹ̀kún rẹ. orúkọ tèmi ni Prophet Evangelist Adé-Ọ JP. Ta ni Adé-Ọ gan-an? èmi náà ni Adé-Ọ èmi náà ni wáyé sọ. Irú èèyàn wo lẹ jẹ́, iṣẹ́ wo lẹ ń ṣe, tíṣà ní ni bíríkìlà ní ni àbẹ́mi ni iṣẹ́ ìránṣẹ́ lẹ ń ṣe láti lẹ̀. Máa rẹ̀ yálẹ̀ tó di pé ṣé orí kẹ̀kẹ́ ìmọ̀lẹ́ ti ṣiṣẹ́ ìránṣẹ́ yìí ni àgbáwo àbọ́kànlélé ṣẹlẹ̀. mo ń lọ Ìbàdàn ní iṣẹ́ ìránṣẹ́ náà bí sẹ́rímọ́nì ni mo lọ nìbàdàn ọ̀tọ̀ jẹ́ kí n dé Ìbàdàn mo ti dé Ìbàdàn náà bọ̀tán ní mọ́tò mi wọ àbẹ̀ tírélà. Mọ́tò tẹ wà mọ́tò èrò tẹ wọ̀. mọ́tò èrò tí mo tẹ wọ̀ mọ́tò tuntun mo káàdì mọ́tò lọ́dún wo? 2019 January 26 2019. èyí mélòó ṣé èyí bá àwọn mẹ́ta pé làwọn bẹ́ẹ̀. lẹ́wà nínú mọ́tò náà káà ni àbí. káà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mi nìkan ni mo ní àtàkì orí ọrùn kan ẹsẹ̀ kan. ọrùn kan bẹ́ẹ̀ ni ẹsẹ̀ kan apá kan apá náà kan. bẹ́ẹ̀ ni. ẹni Evangelist ní sà bẹ́ẹ̀ ni. kí lórúkọ ìjọ yín? Word of Liberty Evangelical Ministry orúkọ ìjọ tí mo. kí ni nǹkan tẹ máa ń ṣe káàkiri ààrẹ ti ní ṣọ́ọ̀ṣì ni? máa ń lọ káàkiri lọ Benin máa ń lọ outside country náà. tẹ máa ń jíṣẹ́ ìránṣẹ́. máa ń travel láti ṣe ìrìnàjò iṣẹ́ ìránṣẹ́. so látọdún mẹ́ta sẹ́yìn lẹ ti wà báyìí. bẹ́ẹ̀ ni mo ti wà báyìí kò lè sí nǹkan kan orí ọ̀fẹ́ náà ni mo fi kò sí nǹkan kan àná náà ló gbé mi rú àwọn ọmọ mẹ́rin
àti wọn school. ìyàwó yín kọ́ ṣe mo ti ń sá lọ báyìí. wọ́n sá lọ, ìyàwó mi wà pẹ̀lú mi. ìyàwó yín wà pẹ̀lú yín ṣáà lè rójú wọn. orúkọ yín mà. orúkọ mi ni Afọláṣadé Ọ̀kẹ́wò. ẹgbẹ́ báwo lọ́rọ̀ bàbá ṣe jẹ́ gan kí ló ṣẹlẹ̀ sí wọn. kò pẹ́ tí a bí ìbejì ni accident yẹn ṣẹlẹ̀. ọjọ́ náà lọ́hùn wọ́n lọ sí Ìbàdàn so ni wọ́n fi wá ní accident wọ́n dé Ìbàdàn kan so mọ́tò wọn wá wọ abẹ́ tírélà so àánú lọ́lọ́run fi mú wọn jáde tí wọ́n fi kú sí abẹ́ tírélà. nígbà tí kí ni ẹ ṣẹlẹ̀ wà lẹ́yìn ṣe gbọ́ tí wọ́n sọ fún yín ni tí wọ́n pè yín ni abẹ́jọ́ ń lọ ni. ìgbà tó ṣẹlẹ̀ mi ò gbọ́ anything so wọ́n wá pe mọ́mì tèmi níjẹ̀bú wípé kán wá sọ fún mi nílé torí pé wọ́n mọ̀ wípé mo ṣẹ̀ṣẹ̀ ní ìbejì lọ́wọ́ sómi ó díẹ̀. ẹ lè bara jẹ́ kó lè tó máa tún lọ dá nǹkan mí ilẹ̀. bẹ́ẹ̀ni wọ́n ṣe wá pe ìyá mi pé kí ìyá mi máa bọ̀ ìyá mi dẹ̀ ti dàgbà so kò lè dá wá ó wá mú ẹ̀gbọ́n mi dára ni wọ́n wá jọ wá lọ́jọ́ náà lọ́wọ́ so ìgbà tó ń dé wọ́n ní àmọ́ mi kí ló dé tí mo rí kí wá lé mi láì pè mí ìgbà míì tí bá pè yín gan ẹ máa fún mi ní déètì kẹ́ tó wá nísìnyí mo kàn wá déédéé rí yín ẹ ó ti ẹ̀dá àwọn ọmọ yín ti mí sí yín torí kò pẹ́ tó wá bá mi tọmọ tó ń ṣẹ̀ padà sílé ni ó fi ṣẹlẹ̀ so mo wá gbé àwọn ọmọ yẹn sí ẹsẹ̀ wọn mo dẹ̀ wọnú yàrá mo lọ ń ṣe nǹkan tí mo ṣe wọ́n wá pè mí pé àmì tẹ béèrè pé kí ló ṣẹlẹ̀ mo ní ilé nílé yín ẹ ti dé ni wọ́n á ṣàlàyé bọ́n ṣe sọ fún mi lójijì tó bá mi bí ayé ni mo wà àbí ọ̀ní ìtì ẹ̀ mọ̀ ṣe ni gbogbo bó ṣe mẹ́mórì mi kọ́kọ́ lọ ná so ní òjijì tó wá sọ yẹn ni aṣáájú wọn ní Ìbàdàn náà wà àwọn àlọ́ Ìbàdàn so ìgbà tí mo máa dé bẹ̀. Ìbàdàn ní UCH àbí ń bo ní UCH ní Ìbàdàn náà gbé wọn. bẹ́ẹ̀ ni torí ìgbà tó ṣẹlẹ̀ wọ́n kọ́ gbé wọn lọ sí nearest hospital so láti nearest hospital àwọn ẹ̀gbọ́n wọn tí wọ́n wà ráǹdì nígbà yẹn ni àwọn yẹn ló wá gbé wọn lọ sí àwọn yẹn ló wá mọ̀ wípé UCH hospital nearest hospital yẹn pé ó kọjá wọn lè ṣe ohun tó ń ṣe wọn wọ́n fi wá gbé wọn lọ sí UCH. nígbà tó ti wá ṣẹlẹ̀ mà ọgbọ́n ò lè ń dá sí àtijọ́ àti mu bá lè ń ṣe. orí ọ̀fẹ́ Ọlọ́run ni o orí ọ̀fẹ́ Ọlọ́run ni torí pé láti jẹ àti mu gan àti tọ́jú wọn àti tọ́jú àwọn ọmọ méjèèjì gbogbo ìyẹn nìkan ó tó fún iṣẹ́ láti lè wá sọ wípé bóyá kẹ́mi tiẹ̀ máa tún gbìyànjú iṣẹ́ tèmi ti mọ̀ láti máa ṣe tẹ́lẹ̀ so iṣẹ́ mi kọ́kọ́ stop so àwọn náà dẹ̀rẹ̀ ọpẹ́lọpẹ́ Ọlọ́run àwọn ẹbí wọn tiẹ̀ gbìyànjú ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ tán tiẹ̀ wá gbìyànjú tán ti ràn wá lọ́wọ́ tẹ́lẹ̀ náà nísìn ọ̀pọ̀ apá ti ń kú ọ̀pọ̀lọpọ̀. ilé a lè pé fúláàtì rẹ̀ ń gbé bá lẹ́yìn sọ̀rọ̀ ilé bá lẹ́yìn sọ̀rọ̀ ilé. owó ilé àánú ni mo ti àdídì rí gbà tó rẹ̀ mo sọ pé ọ̀fẹ́ Ọlọ́run ló gbé wa ró gbogbo àwọn neighbor tá wà nínú ilé yìí mi ìrírú wọn rí láyé mi wọ́n sọ mú ọkọ mi bẹ́ẹ̀ ní pé ẹbí ni wọ́n ìgbà táwọn èmi tiẹ̀ ti ń sọ pé àwọn ohun apáǹkù wọn àwọn ilé yìí wọn ò fi wá sílẹ̀ àwọn ẹni tó nílé wọ́n ní ká pé ọkọ mi ò wọnú ilé àwọn pẹ̀lú spine issue wípé ká wá fi owó ilé sílẹ̀ kí n tọ́jú ọkọ mi kí n máa tọ́jú àwọn ọmọ mi nǹkan tí àwọn ọmọ nílé sọ fún wa nìyẹn. so láti bí ọdún mélòó sílẹ̀ ti sanwó lẹ́gbẹ̀yìn. láti ọdún mẹ́ta sẹ́yìn. lẹ ti sanwó lẹ́gbẹ̀yìn bíi. ọwọ́ ọdún àkọ́kọ́ ta wọlé lásán ni ó fi ṣẹlẹ̀. so wọn ò gbowó lé lọ́wọ́ yín. wọn wá gbowó lé lọ́wọ́ wa láti 2019 yẹn. níbo lẹ ń gbé gan níbo lẹ àdúgbò lẹ ń gbé. Abíọ́lá Fádayọ̀mí nọ́mbà 8 nínú Ọjọ́ta lẹ́gbẹ̀ẹ́ Kétu lẹ́kọ̀ọ́. bẹ́ẹ̀ni lẹ́gbẹ̀ẹ́ Bíọ́lá gàdì. lálọ́dọ̀ gbowó fọ́dún mẹ́ta. àwọn lálọ́dọ̀ gbowó fún ọdún mẹ́ta ṣùgbọ́n ìsìn náà ṣe wá pè wá pé àwọn fẹ́ gba owó àwa gbọ́gbọ́ mọ̀ pé wọ́n ti gbìyànjú torí gbogbo àwọn ará ilé gan gbogbo maintenance nínú ilé títí di èmi eléni wọn ò gba owó lọ́wọ́ wa débi owó iná ni o owó omi ni o owó gateman ni o gbogbo wọn pátápátá wọn gbowó lọ́wọ́ wa. àwọn náà ń san wọ́n pín lórí tiwọn. 6 ní fúláàtì yẹn wọ́n wá ń pín sórí 5 láti gbà yẹn ìsìnyín náà títí di ìsinsìnyín ni wọ́n sì máa ń náwó oúnjẹ sí wa wọ́n sì ń tọ́jú wa ṣùgbọ́n ìbẹ̀rù tó wá ṣe wá sí ni pé àwọn ọmọ yẹn máa ti tó fẹ́ wọlé skul láti ìgbà yẹn náà skul tó ń lọ wọn ò gbowó ṣùgbọ́n nísinsìnyí wọ́n á fẹ́ bẹ̀rẹ̀ sí ni máa gba owó. wọ́n ti gbìyànjú ìyá wa ẹ jẹ́ ká padà sọ́dọ̀ bàbá pásítọ̀ pẹ̀lú condition yìí ìyànjú rẹ̀ ti gbà lọ síbítù kí ni hospital sọ ǹjẹ́ èrè títí ẹ̀ wá pé ẹ lè fẹsẹ̀ méjì rìn padà kí n bolẹ̀ bá dé. mo lọ sí igbógi náà ti ṣe surgery fún mi gbà yín náà
lágbà tó ti ṣe yẹn àtìgbà yẹn náà mi ò tí ì rìn ṣá pẹ̀pẹ̀ wọ́n yìí fi dá lójú pé máa rìn láti fi ọdún mẹ́ta yẹn mi ò tí ì rìn. ẹ máa rìn ní Nàìjíríà àbí tẹ bá lọ sókè òkun lẹ ti máa rìn. wọ́n ti bá lọ òkè òkun náà àwọn náà sọ pé àwọn náà ń gbìyànjú o àwọn náà ti gbìyànjú o ṣùgbọ́n wọ́n ní tí bá tún lè gbìyànjú sí kò sí problem láti lọ òkè òkun kò sí problem. kí a lè fẹ́ fi lọ sókè òkun owó náà ní kẹ́ lọ wá àbẹ́mi náà ní kẹ́ mú wá. owó náà ni a máa wá owó náà ni mò ń wá. èló náà ní kẹ́ lọ wá báyìí láti lè fi rìn. owó tí máa rìn ó máa tó 15 million. wọ́n ní kẹ́ lọ wá báyìí. 15 million naira bẹ́ẹ̀ ni. ilé iná ń sitán pé àwọn fẹ́ gbowó èló náà fẹ́ gbà lówó ilé báyìí. owó táwọn tẹ̀ fẹ́ gbà owó tí mo fẹ́ sọ. àwọn ti ní 2 million. 2 million làwọn tẹ̀ fẹ́ gbà. ṣùgbọ́n a ti bẹ̀ wọ́n torí pé wọ́n ti mọ̀ tẹ́lẹ̀ wípé torí accident tó ṣẹlẹ̀ ní wọ́n ṣe gbólọ́ wa tẹ́lẹ̀ so nísìnyí wọ́n ti wá sọ fún wa pé ká mú nǹkan tá a bá ní wá at least kó bẹ̀rẹ̀ látòrí 500 upward. pé ìtẹ́ bá ní kẹ́ mú wá. bí láti orí 500 upward. but èló kan lórí ètò tó ń gbà lọ́wọ́ àwọn tẹ́láǹtì yòókù. owó tó ń gbà lọ́wọ́ àwọn tẹ́láǹtì tó kù 500. 500 àbí fọdún kan. wọ́n á ní pé kẹ́ gbìyànjú kẹ́ bá wá báyìí sí. ká mú 500 wá nínú ọdún mẹ́ta sẹ́yìn àti tẹ́tí lò. so gbogbo ọmọ Nàìjíríà tí ẹ láǹfààní láti máa wo Prophet Adé-Ọ owó wọn láwọn nílò 15 million naira láti lọ sí orílẹ̀-èdè wo lẹ́fẹ́ lọ́gán bẹ̀ London ní Germany àbí India àbọ̀nà ní kébọ́nà lẹ́ máa lọ. India lọ́nà ti fẹ́ ṣe ọ̀nà lẹ́ ń gbọ́ yẹn o àti pé bí ọmọ olú òtí ẹ̀ ní gan. ọmọ Ìjẹ̀bú Òde ni mí. Ìjẹ̀bú Òde àti ìyá àti bàbá àbí. ìyá mi Ìjẹ̀bú Òde bàbá mi Ìjẹ̀bú Òde. gbogbo ẹ̀yin ọmọ Ìjẹ̀bú Òde tí ẹ̀ ń gbọ́ ẹ̀yin ọmọ Ìjẹ̀bú Òde tẹ̀ ń gbọ́ àti gbogbo ọmọ Nàìjíríà lápapọ̀ àti gbogbo àgbáyé òjíṣẹ́ Ọlọ́run yìí ní ìrànlọ́wọ́ yín o wọ́n fẹ́ fẹsẹ̀ ara wọn méjèèjì ní padà ẹ máa gbé ẹni yìí ẹgbẹ́ fọ́tò yẹn sókè fọ́tò yẹn gbé sókè ẹ wo olú arẹwà ọkùnrin báyìí kó tó di pé wọ́n kó àgbákò ìjàmbá mọ́tò èyí tó sọ wọ́n di ẹni tí wọn ò lè dádúró tí wọn ò lè rìn mọ́ wọ́n ní ká dúpẹ́ lọ́wọ́ ẹni tó ṣe wọn ká dúpẹ́ lọ́wọ́ ẹni tó ṣèyàn láńlọ́ọ̀dù tí ògbó fọ́dún mẹ́ta iṣẹ́ ńlá ló ṣe o principal sùkúù náà tí ògbó lọ́wọ́ àwọn iléèwé ìyànjú ńlá ló gbà ọ ká tó wá dúpẹ́ lọ́wọ́ obìnrin tó dúró tí ò sá lọ ìyá wa pẹ̀lú bọ́ọ̀rọ̀ ṣe rí gan kí ló sì mú yín jókòó tì wọ́n. orí ọ̀fẹ́ Ọlọ́run ni àti wípé ọ̀rọ̀ táyàn a máa ń sọ nígbà tá a bá fẹ́ ṣèyàwó yẹn tí kò bá ṣẹlẹ̀ séèyàn ni onímọ̀ wípé for real ẹ̀ wà. Allah Akbar. tí a máa ń sọ wípé for better for worse so nígbà tó jẹ́ wípé nígbà tí mo máa fẹ́ wọn bẹ́ẹ̀ kọ́ ni wọ́n ṣe rí ìgbàgbọ́ mi ni wípé arẹwà ọkùnrin lẹ fẹ́ o abirọ ni arẹwà ọkùnrin lẹ fẹ́ wàláì. bẹ́ẹ̀ni sá so mo wá ti mọ̀ wípé torí tó wá ṣẹlẹ̀ mi ò gbọ́dọ̀ sá. ọrùn yẹn ó affect spine mi tó yẹ pé mi lè ràn mi lè rìn oríjókòó báyìí náà ni mo wà mi lè dùn. báàlẹ̀ à ń ṣu báàlẹ̀ ń tọ́ báàlẹ̀ ń ṣe gbẹ. ìyàwó mi ni màmá. wọ́n ń gbé ń ṣe gbẹ ni kò dẹ̀ rí báyìí tẹ́lẹ̀ rárá kẹtẹ kúta tó pé ẹ travel lọ sí Ìbàdàn gẹ́gẹ́ bí wòlíì ìgbọ́lọ̀ tiẹ̀ fi ṣé kíní tó ń bọ̀ ìṣọ́lọ̀ tiẹ̀ fi ṣọ́lọ̀ fi hàn yín ṣe é ríran yìí pé nǹkan báyìí máa ṣẹlẹ̀ wọn lálẹ́ sí ní àbọ̀ jíṣẹ́ fún yín. ẹ jẹ́ kí àwọn mi sọ̀rọ̀ yẹn. ok àwọn ní ok. àwọn ní èrò ilé kan èmi náà fẹ́ sọ ṣùgbọ́n ẹ jẹ́ kí wọ́n. ó yá mò ń gbọ́ yín kó tó di pé kíní tiẹ̀ ṣẹlẹ̀ ǹjẹ́ ó tiẹ̀ ṣé ẹ lálá ni àbẹ́ rí àbọ̀ àsọtẹ́lẹ̀ wa pé kọ́ báyìí máa ṣẹlẹ̀ sí wọn táwọn náà tí wọn kọ́ bẹ́ ara sí. èyí tí mo mọ̀ ó ní wípé nígbà yẹn ó ní mẹ́sẹ̀jì kan tó ń fún èèyàn kan so ìgbà tó ń ṣèwà tí wọ́n múra pé àwọn fẹ́ máa gbọ̀nà yẹn lọ mo ní à ẹ bá dé máa lọ o torí ọ̀rọ̀ tẹ́ sọ yẹn bí ìgbà tẹ́ ti lọ fúnra yín open war ni pé tẹ́ni yẹn bá fẹ́ rí yẹn wọ́n á ní àwọn fẹ́ lọ láti lọ ṣiṣẹ́ ìrànṣẹ́ ní ibi sẹ́rímọ́nì yẹn mo wá ní tẹ́ni yẹn bá fẹ́ rí yín ẹ ṣe jẹ́ kó wá fún ara ẹ̀ so á wá fún ara ẹ̀ á wá gbọ́ èyí tó kù bọ́ bẹ́ ṣe mẹ́sẹ̀ sọ́nà yẹn pé ẹ bá má lọ àwọn ní àtorí pé ó jẹ́ ilé àwọn náà ti fẹ́ ṣe nǹkan ni èmi ò ṣe fẹ́ káwọn lọ. fámìlì ilẹ̀ tó pè ní òde àbí ibi tẹ́ lọ yìí. fámìlì wọn ló pè wọ́n ní òde. nígbà tó wá ṣẹlẹ̀ kí ló ní ẹ ti ṣe fún àbí kò gbọ́. àwọn ènìyàn ti gbìyànjú o wọ́n gbìyànjú gbogbo ìgbà tí wọ́n ní wọ́n lè gbà wọ́n sí hospital ẹni yẹn ló lo qualification tó fi gbé wọn wọlé sí hospital ó lọ rí àwọn doctor ọ̀gá doctor torí ọ̀gá dókítà ló náà jẹ́ láti ibi tó ti wálé. ok dókítà ló ní yẹn náà àbí ìlú òyìnbó ló ń gbé ni. London ló ń gbé. wọ́n lè yín kọ̀ sí ilé ìdìbò àbí bóyá atẹ́gùn yìí ń bọ̀ ẹ rí. nígbà tí mo lọ ọjọ́ yẹn ọmọ mi ìkan nínú ìbejì èyí kọ́ ìdè yẹn ó dẹsẹ̀ mi mú ń ké kò fẹ́ kí n lọ èmi ò mọ̀
èmi máa ń bínú sí bẹ́ẹ̀ pé kéwòn ló ń ké yìí ìyá rẹ̀ wá ní ìkéde lè ní sáyẹn mo ní irọ́ kó jẹ́ kí n máa lọ. obìnrin sọ bẹ́ẹ̀ yọ náà. Mo ní kó jẹ́ kí n máa lọ pé àti jẹ́ àti mú náà ni mò ń bá lọ tójọ́ tá à ń sọ èmi ní parọ́ kò sí 1,000 naira ló kù kò sí kankan lé àti jẹ́ àti mú náà ni mò ń bá lọ lọ́jọ́ náà pé inú ilé náà lè ti ilé kú. náà mo ti kúrò Ọlọ́run rí inú mi o bí àtọ́ náà ni ò jẹ́ kí n kú o pé tí wọn náà ni mò ń bá lọ pé tí n bá dé pé màá rí èlò kan mú dé tí n bá ti dé láti ibi tí mò ń lọ yìí mo kàgbákò accident yìí ìjọ náà lọ Ọlọ́run lọ́mọ mi fún mi ní ọgbọ́n àti nítorí tí wọn náà ni. ọmọ tó ń sunkún ọmọdé mélòó nígbà náà. ọmọ oṣù ni ọmọ oṣù máa ní. ó wá di ẹsẹ̀ mú. ó di ẹsẹ̀ yẹn. ìwọ ló dì mú nù ẹ̀. ẹsẹ̀ náà ló bá kàn yìí. èyí tó kàn náà ló dì mú. ẹni kó ti kán wọn ò ṣe dáadáa gan ẹsẹ̀ ń sìn mú láti fi tún lọ ṣe wọn máa straight ẹ̀. torí ẹ̀ ṣe sọ́jú mi. torí ṣe sọ́jú ẹsẹ̀ yìí. so kò ṣeé lò rárá gbígbé ni mo ṣáà rí pé ẹ̀ ń gbọ̀n ẹsẹ̀ ẹ̀ ń gbọ̀n kí ló fàtẹ́ fi ń gbọ̀n. òun ló ń gbọ̀n wọ́n ní mọ́ọ̀sù yẹn ni ẹni bó ṣe ń gbọ̀n báyìí wọ́n Nàìjíríà ṣe bó ṣe ń gbọ̀n báyìí so ó ní ìdòwò I need money that's why ṣe rí báyìí. ó tún ní àwọn pàtì tí wọ́n fi. gbogbo àwọn ará yìí mi sè é wò gbogbo ara yìí mi ò fi lè. ẹ fi lára báyìí. mi ò fi lè tẹ́ bá jábílé kan náà sí mi ò fi lè o. ó ti kú tàìtàì náà báwo. nǹkan tó ṣe mí náà ló fà á. so pẹ̀lú owó gbogbo kí ni máa correct. pé sẹ́yìn wo ìwé máa correct ní ibi tí mo lọ lọ́hùn ní ìlú tí mo lọ pẹ̀lú owó. ọlá àgbà fún wa Jésù àgbàkóso. mo mọ̀ wípé wọn ò ní ṣe báyìí wá títí láì. àmín àmín. so bàbá kí lè fẹ́ sọ fún gbogbo ọmọ Nàìjíríà kí lè fẹ́ sọ fún gbogbo àgbáyé ẹ̀bẹ̀ wo lè fẹ́ bẹ̀ wọ́n iṣẹ́ wo lè fẹ́ rán sí wọn. mo bẹ̀ gbogbo Nàìjíríà I need your assistance because I'm tired of this condition. Look at me like this. ẹ ṣàlù ẹ wo mo ṣe rí náà ọmọ mẹ́rin bá mi fẹ́ ṣe orí ọ̀fẹ́ lọ́ọ́ ló gbé mi ró kálẹ̀ mi ni a ti para ẹ̀ gbẹ́gbẹ́ ìdẹ̀fẹ́ para ẹ̀ ẹ ṣàánú mi please do something I want to out of this I'm feeling pain the pain is too much for my life I can't mi lè gbé mọ́ ẹ̀mí mi ò gbé ọmọ Nàìjíríà please help me ọmọ ọmọ tó wọlé mi ìfẹ́ I don't want to die ìrònú yẹn máa ń pọ̀ nígbà mi máa ń kanra sókè kò lè dá kó o lè máa sọ̀rọ̀ tí ò dá lẹ́nu sí gbogbo ènìyàn àbíyàwó àtọmọ so ẹjọ́ fẹ́ bọ́ nínú gbogbo sin yìí gbogbo mẹ́sì yìí ẹjọ́ ẹ ràn mí lọ́wọ́ kí n sanwó skul ọmọ kí n mọ gbégbé ayé tó ṣe kíní kí n rìn tí n bá rìn má padà sí ìránṣẹ́ mo mọ̀ àtọ́ lọ́fẹ̀ẹ́ fàyè mi dá ọ̀tá ló ṣe léyìí mọ̀ pọ́ta ní ṣùgbọ́n mọ̀ pé pẹ̀lú rọ̀fẹ́ Ọlọ́run àti anáyàn ọmọ Nàìjíríà I will rise and walk there. Tẹ́ bá lè ṣe léyìí nínú àdùn inú àwọn ọ̀run bá dùn wọ́n tọ́lọ́ bá lò please do it please pẹ̀lú mo ṣe wà yìí nínú ìjọba èmi náà ṣètò níwọ̀nba owó tó bá tó fún mi wà tó máa fáwọn òpónú ẹ̀ nínú ìwúrò owó mi náà kì í máa ṣe fáwọn ọmọ aláìní ní last week owó tẹ́nìkan fún mi mo tó fún àwọn òpó àti fáwọn aláìní àti ìgbà mi màá tún ṣe oúnjẹ fáwọn àwọn tó tún ní màá tún máa fún wọn mo ṣe wà ẹ̀gán ọ̀pọ̀ ètò ń ṣe fún ní àtúnṣe fàlejò still náà àtúnṣe so ẹ jọ ẹ ràn mí lọ́wọ́. ìwà tó ń wò yín fẹ́ kẹ́ ṣàdúrà fún. gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí mo dúró mi ò dá dúró mo sọ̀rọ̀ mi ò dá sọ̀rọ̀ mo pàṣẹ bí wòlíì Ọlọ́run tí òjò bá rọ̀ ó máa ń sílẹ̀ ló máa ń nípa ni tí àìrá bá sọ ti gbó ti ilẹ̀ á mè tètè òjò kí rọ̀ kó lọ gbígbóná ó ṣe wọ̀ èyí ìṣògèdè ọ̀rọ̀ ni mo pàṣẹ bí wòlíì gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí lórúkọ Jésù tẹ́ fẹ́ ṣe mí láàánú ọ̀run ṣe yín láàánú. àánú nílà oòrùn ìwọ̀ oòrùn gúúsù àtàríwá ó yá kó ṣàwárí. àdàbí tí bá mú nǹkan mi mọ̀ pé ìgbà àwọn òmú nǹkan mi mọ̀ má jẹ̀mú ni mo ń lò nígbà tí mo sùn mo bọ́ọ̀rọ̀ lórí mi tó dà síbẹ̀ mo lọ má jẹ̀mú òróró yẹn fún gbàdá fún gbogbo ẹmọ Nàìjíríà tẹ́ ń wò mí lọ́wọ́ lórúkọ Jésù ẹ̀ máa wọnú yàtọ̀ irú àdánwò báyìí kò ní dé bẹ́ẹ̀ yìí mo ní kò ní dé báyìí lórúkọ ìwọ tó ń wò mí yẹn àánú ó yá lọ́ra lànú ìwọ tó ń wò mí yẹn lọ́ra lànú ìwọ tó ń wò mí yẹn lọ́ra lànú ìwọ tó fẹ́ travel yẹn ó yá lọ gba visa ìwọ tó wà nínú àìsàn yẹn ó yá àìsàn yẹn kó jáde bẹ́ẹ̀
wọ́n tó dín ìbẹ̀rẹ̀ sí ní ríran wọ́n tó wọ́n mọ ìbẹ̀rẹ̀ sí ní rọ́mọ bí wọ́n tó wọ́n mọ ìbẹ̀rẹ̀ sí ní rọ́mọ bí wọ́n tó gba kọ́dà tí ọ̀yà kan fẹ́ kọ́dà tí mo pa aláṣẹ bí wọlé ọ̀yà kan fẹ́ kọ́dà tí aláàánú tó ti dà inú for many ọ̀yà kó ṣàwárí mo ní kó ṣàwárí rẹ̀ bẹ́ẹ̀ ẹ tó mẹ́rin ọ̀rẹ́ kó fàyè sílẹ̀ ìyanu kó ṣẹlẹ̀ mo ní ìyanu kó ṣẹlẹ̀ mo ní ìyanu kó ṣẹlẹ̀ ìyanu kó ṣẹlẹ̀ ẹ lọ rí ànúgbà ẹ lọ rí ògbóni ó ti dá fún yín ẹ ó rí ànúgbà ẹ ó rí ànúgbà ẹ ó rí ànúgbà mo ní ẹ ó rí ànúgbà ọkàn yín balẹ̀ ó ti rí bẹ́ẹ̀ kò yí padà mo gbàdúrà bí tẹ́tí gbogbo tó fẹ́ ṣe lánàá yẹn tó ti mọ owó yẹn kó máa pọ̀ sí ẹ ní ṣaláì ẹ ò ní ṣaláì ẹ ní kúkò jìjì aláàánú yín kó máa ṣaláàánú yín igi àánú tá a gbé dúró fún ìdílé rẹ yẹn kò ní ṣubú bẹ́ẹ̀ ògo rẹ yóò tọ̀ sí bẹ́ẹ̀ ló máa rí o bẹ́ẹ̀ ni wọ́n rẹ̀ sọ Jésù ló wà wá. gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wà àdúgbò ní ọwọ́ Ọlọ́run tó òun náà ni ẹ̀ ti gbọ́ yẹn o Prophet Adé-Ọ ti sọ̀rọ̀ aya wọn náà tó dúró tì wọ́n àwọn náà ti sọ olùọba aláàánú àrùn kálukú wa lọ láti tẹlifíṣàn Alóore fún àwọn ọmọ Yorùbá Adéròmú Kazeem lórúkọ tèmi ọmọọba ní Sàárẹ̀ Olú ẹ kú ìkàlẹ̀.